bá mi gẹ́ẹ̀tì ginger àti garlic. Wàá bó ginger, wàá bó garlic, wàá bó wọn dáadáa, wàá wá gún wọn. Tó bá ti gún wọn pẹ́pẹ́pẹ́pẹ́, wàá gún wọn dáadáa. Wàá wá dà wọ́n sínú frying pan. Wàá bá mi da virgin olive oil sí. Virgin olive oil, seitun, seit. Wàá bá mi dà sí. Wàá wá fry ẹ̀, wàá fry ẹ̀, wàá fry ẹ̀. Ò ní jẹ́ kó òróró yẹn gbẹ mọ́. Wàá fi òróró yẹn fry àwọn nǹkan wọ̀nyẹn. Wàá wá gbé sílẹ̀, á cool down. Tó bá ti cool down, wàá wá rọra yọ òróró yẹn, wàá sieve òróró yẹn, wàá rọ sínú nǹkan tó fẹ́ mọṣẹ́ tó ń ṣe. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680. Charity account 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí wa, tẹ́ fẹ́ bẹ̀ wá ń ṣe àbí tẹ́ fẹ́ rí wa, tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ kọlù wa, ẹ WhatsApp wa lórí +234-810-913-1425. A wà ní Abraham Adesanya Lekki Ajah Eti Osa Lagos. Wàá kàn bá mi wá cotton wool, òwú. Tó bá ti wá òwú, òróró tó gbá síbì kan yẹn, wàá rọra kan sí, wàá drop òróró yẹn sí inú òwú báyìí. Wàá drop ẹ̀ sówú méjèèjì tá mú dáadáa níwọ̀nba. Wàá rọra kì í sí etí. Ẹni tẹ́tí ń họ jẹ, tẹ́tí máa ń hún, abẹ́ni tẹ́tí ń gún, abẹ́ni tẹ́tí ẹ̀ ń pariwo, ogun ẹ̀ ní mi kọ́ ẹ̀yẹn. Tested and confirmed. Àmọ́ Ọlọ́run bá confirm ojú lọ bí ìsìnì ńlá ìpẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Ẹ fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀, má dọ̀wọ́ bò, àdúrà wa gbà. Gbogbo èèyàn olólùfẹ́ Ọlọ́run, nǹkan táwa ń tà lẹ́rí lẹ́yìn wa yìí o. Àwọn egbòogi láti India, ní China, ní Arab country, ní Asia continent. Àwọn egbòogi wa ní made in India, packed in South Africa. Miracle leaves, ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ Zemzem la fi preserve senna leaf. Ikùn èèyàn wú, ẹsẹ̀ èèyàn wú, èèyàn orí gbẹ́yà. Ó ń forí kókó aláǹtakùn, ó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ tó ń dáyàn láàmú. Àbó ń gbóòórùn ẹ̀mí òkùnkùn nínú ilé. Bọ́ìlì Miracle leaf kó fi wọ́n nú ilé, kó fi wọ́n ṣọ́ọ̀pù, kó tún máa fi ṣanra, kó mọ fi wẹ̀, kó tún máa mú. Gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ fún ikú nìkan ni kò lè wò. Òun àti all in one natural app. Prevention ni, treatment ni, cure ni. Egbòogi tó ní NAFDAC number ìjọba Ọlọ́run bá dání, tested and confirmed. Bí ìsìnì láì tà aláṣẹ ti rí, ó wà halal, ó dẹ̀ wà scientific approved. They are all powders ẹ ti rí. Powder ni tó wà effective. Òun àti Miracle leaves, òun láti ní ilé kò ṣe máa ní 50,000 là ń ṣe promo ẹ̀ ní Nàìjíríà ń bí. Bulldozer melt fibroid ó wà effective fún oyún ìju, àbẹ́ blockage tube àti oríṣiríṣi nǹkan tó ń da obìnrin láàmú láti lè má lè conceive. Transformer 1100 power fún nǹkan ọlọ́mọkùnrin, ọkùnrin tí ó lè perform weak erection, quick ejaculation, premature ejaculation, manpower. Ẹ gẹ́ẹ̀tì caterpillar fún obìnrin àti fún ọkùnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ. Bí ìsìnlẹ̀ láì tààlà tóbìnrin bá ń lo caterpillar after period ẹ̀, ó máa jẹ́ kó máa wà fertile láti lè conceive. Ó dẹ̀ máa ń fún sperm ọkùnrin ní mobility láti lè swim lọ bí tó yẹ kó wọ̀. Prostate enlargement powder tó wà effective gidi. Ìtọ̀ ń ṣe ṣeréṣeré, ìtọ̀ oníwèétì, ìtọ̀ ń ṣẹ́kù síkùn bí pé yàn ń fi ìpè tọ̀ ń ṣẹ́kù síkùn, ìsétọ̀, urinary tract infection àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gallbladder problem and kidney problem. So ẹ gẹ́ẹ̀tì memory booster, ìsọ̀yè ilẹ̀ am fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan, ó wà effective. Àwa láwọn special powder tá a tún máa ń ṣe tọ́rọ̀ bá gbẹnu tán. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn. Ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn halal powder wà lóríṣiríṣi, kò síbi tẹ́wà tá a ti lè deliver fún yín. Kódà ètò ọ̀ǹtú wà, tọ́rọ̀ ẹ bá gba káwọn odidi àlùkùránì fún ẹ, káwọn yàsín, wákíà, múlíkù, bẹ́ẹ̀ ni àtoríṣiríṣi káfí, tọ́ a. So àtoríṣiríṣi àwọn orúkọ Ọlọ́run, wàhábù, latifu, sataru, kọ̀árù, jabaru, láwọn orúkọ Ọlọ́run ọba tọ́rọ̀ yàn bá gbà tá máa hàn fún yàn. Ètò àwẹ̀ wà nítòótọ́, ètò sàárà wà, ètò àdúrà wà, àwọn halal powder wà lóríṣiríṣi tàfihàn. Ní sick refugee fún yín láti evil world. Ọlọ́run làwọn máa pè kó máa dá sọ̀rọ̀ yín torí pé Ọlọ́run ọba ló ń control ayé. Wá mọ̀ yúdà bírò lẹ́ amúrọ̀ fásayẹ kùlú náà lọ́à. Àdúrà ló ń gba agbára kọ́. Gbogbo ẹ̀yin customers wa, gbogbo ẹ̀yin fans wa, ẹ rí bá ti ṣe, ẹ rọ́nà gbégbà, ẹ ní parẹ́ máyé lára òkè òkè lẹ́ẹ̀ máa lọ. Ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kò ní padà gbérí mọ́ lágbára Ọlọ́run. Ọlá ti tóbi Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lóye kò bó, ẹ kéré òkú wálé. Ọlá ti tóbi Ọlọ́run. Ẹ ní parẹ́ sájò, ẹ ní gbé sájò. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe káràkátà àtàjìràràjìrà Ọlọ́run fi sínú business yín. Èyí tó kù tọ́dún yẹn àfi parí, ẹ ní parí ẹ̀ nínú sàárè, ẹ ní parí ẹ̀ lọ́gbà wèrè, ẹ ní parí ẹ̀ nínú kómà, ẹ ní parí ẹ̀ lọ́spítù, ẹ ní parí ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Bí ìsìnìlá ta'ala, bí akílá ilaha illallah, sayyidina Muhammadu Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Gbogbo ẹ̀ tẹ́ bá ní pè ní níjà, ayé ń dáyàn láàmú, oṣó ni, àjẹ́ ni, ẹlẹ́bọ lóògùn ni, wọ́n kásà sí ti ó ń làlákàlà, ó ń forí kókó aláǹtakùn, ó ní cancer, ó ní diabetics, ó lásmà, ó ní stroke, contact infection ni, disease ni, obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ,
tó ti dààmú káàkiri àbọ́kùnrin náà tó yẹ pé ó ní problem pẹ̀lú nǹkan ọlọ́mọkùnrin ẹ̀ wọ́n mú ni àbí ó ní nǹkan tó fa ẹ contact wa bísí láì tààlà right way lẹ́wà tí ò sí ìrújú ń bẹ̀ ọlá títóbi ọlọ́run àdúrà yín àgbà a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálámù wa ilà lẹ́kọ̀ọ́ yìí ẹ fi fídíò ìránṣẹ́.